yá Ṣèyí Tinubu ìwọ ló ní fídíò yìí má wò ń pé kan tí mo fẹ́ sọ yìí kí ni Austin fẹ́ sọ gbáyàgá kó jókòó kó dẹ̀ wú láti bẹ̀rẹ̀ dé the end torí má tààgẹ̀ àkọ́kọ́ ọbẹ̀ ni pé mo rí gbogbo akitiyan ẹ̀ sọ́tún sósì gbogbo kí dádì ẹ̀ kó lè ṣe second term which is normal fún ọmọ. ẹ̀yin èèyàn wa Austin Emmanuel ó ti jáde ó ti call out arákùnrin tí a mọ̀ sí Ṣèyí Tinubu ọmọ pírẹsidẹ́ǹtì Nàìjíríà ó ti jáde wá sọ̀rọ̀ sí ẹ̀yin èèyàn wa kí ni arákùnrin yìí sọ kí ló sọ Austin Emmanuel kí ló sọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó sọ. sí bàbá normal thing òun ló ń ṣe ọlọ́run dẹ̀ ní jẹ́ kójú tiẹ̀ ṣó wá rí nǹkan ẹyọ kan tí mo fẹ́ kó reason sí pẹ̀lú fídíò tí mo ṣe òun ni pé o ò ṣiṣẹ́ tó yẹ kó o ṣe gangan nǹkan tó yẹ kó o ṣe gangan ò ṣe ó fi yẹn lẹ̀ nǹkan míì ló ń ṣe gbogbo pé kí bàbá rẹ lè ṣe second term òun ni títí ẹ ìwọ wá ṣe débi pé o fẹ́ kí bàbá tiẹ̀ kó fi lẹ́gẹ̀sì gidi sílẹ̀ tó jẹ́ pé tó bá kúrò lórí ipò yẹn tán gbogbo nǹkan tó fẹ́ máa sọ nípa bàbá ẹ̀ nǹkan gidi ni kò ń ṣe nǹkan tí ò dáa. Ṣèyí sórí gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ wọ́n ń tàn ẹ́ ni wọ́n ń parọ́ fún ẹ ni ó mọ̀dí tó fi ń tàn ẹ́ nítorí pé most of the people máa ń believe pé àwọn olówó kì í fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ nítorí pé mọ̀ pé táwọn bá sòótọ́ fún ẹ ò ní fáwọn lówó mọ́ fake love ni gbogbo wọn ń lò pẹ̀lú ẹ má fi ìpọ́n love ẹ nítorí pé mọ̀ pé àwọn rìn nǹkan gbà lọ́wọ́ ẹ òun ni gbogbo wọn ṣe ń dàbí ẹni pé Ṣèyí o Tinubu second time rárá mo díẹ̀ wọn pé kó ṣe ìdìbò fún ẹ lọ́fẹ̀ẹ́ wọn ò ní lè ṣe ó máa promise wọn lówó kó tó lè ṣe sórí pé wọn ò nífẹ̀ẹ́ sórí pé wọn love ẹ kí ló dé tí wò lọ bá wọn pé àkómá sówó ẹjọ́ ẹ wọ́n mi ṣe ìdìbò fún mi wàláhì wọn ò ní ṣe Ṣèyí tó bá ti ṣe kó pa mí kò sí tó máa ṣe nu wọn ó sùn fake love lọ ní fún ẹ o wọn ò bá ẹ sòótọ́ ọ̀rọ̀ fake love ní gbogbo wọn ní sí ẹ wọn ò ní bá ẹ ṣe election yẹn láì gbowó lọ́wọ́ ẹ ọ máa gbogbo kódà wàá tún bíìlì ẹ ṣé ọ nífẹ̀ẹ́ nìyẹn ni wọn ò nífẹ̀ẹ́ náà wọn ò nífẹ̀ẹ́ àmọ́ tó bá jẹ́ pé bàbá wa Tinubu ṣe dáadáa ni ó need láti lọ bá wọn rárá àwọn èèyàn máa jáde fún ẹ fúlì tó mọ̀ máa yàwọ́ gan lẹ́nu pé kí ló dé nítorí pé bàbá ṣe dáadáa ni àmọ́ láàrin èmi àti ẹ Ṣèyí tó bá jẹ́ pé nǹkan ẹyọ kan ṣoṣo péré báyìí ni bàbá ṣe tó reflect nínú ayé masses kò bá dáa ṣé o mọ̀ pé tí bàbá bá fẹ́ ṣe iná ní pé òun fẹ́ kí iná máa wà ní Nàìjíríà 247 láì mú lọ ṣé o mọ̀ pé wọ́n máa ṣe kí lè tó ní ṣe wọ́n á ṣe wọ́n mọ bọ́ kí n máa ṣe tó máa fi dán bọ̀ wọ́n kọ̀wọ́ ṣe fún odidi ọdún 4 àwọn kan wá ń give àwọn excuse pé ẹ ṣé bàbá ló bàjẹ́ ni àwọn kan ló bàjẹ́ wọ́n fà wọn kọ síbẹ̀ láti tún ṣe wọn ò fà wọn kọ síbẹ̀ láti bàjẹ́ sí wọ́n fà wọn kọ síbẹ̀ láti fẹ́ tún ṣe ni wọn ò ní pé káwọn kan wá bọ́ síbẹ̀ láti bàjẹ́ sí Ṣèyí Obi Cubana tó lọ bá àwọn méjèèjì àwọn ọmọ Ìgbò tẹ́ lọ bá wọ́n ń tàn ẹni o àwọn fún ara wọn tó bá dé ìgbà election tó bá lọ sí polling booth wọn tó fẹ́ vote wọn ní vote fún bàbá alukurian ọkọ̀ máa gbowó lọ́wọ́ ẹ̀ ni wọ́n á jẹ́ campaign but táwọn fún ara wọn bá dé polling unit wọn tó fẹ́ vote tó fẹ́ tẹ̀ka wọn ní tẹ̀ka fún bàbá
nítorí pé gbogbo wọn ẹlẹ́tàn ni wọ́n. Ṣèyí ọmọ ìyá mi ó lè ṣe ó lè work it out. Ọlọ́run ẹ ti lówó, ó ti ní, bàbá ti ní, ìyá ti ní, everybody yín ti ní. Àwọn masses máa ń jìyà, kò máa ń ṣe rọ̀. Ọlọ́run Ṣèyí mi ò parọ́ fún ẹ, àlùkùránì. Ṣọ́ra àwọn yẹn tó ń sọ fún ẹ pé bàbá ò ṣe dáadáa, wọ́n ń parọ́ ni, wọ́n ń parọ́ ni. Ọlọ́run ọba ń gbọ́. Láàrin èmi àti ẹ, àwọn masses wọ́n sọ́fà. Yàtọ̀ sí pé kò sáàbò tó péye ní Nàìjíríà, kò tún wá sí oúnjẹ fáwọn mẹ̀kúnnù àti jáde wọn lásán. Nígbà míì tẹ́lómi bá tọrọ 1,000 lọ́wọ́ mi, wọ́n máa gbà a grown up man báyìí ó tọrọ 1,000 kò níní. Ṣèyí apárapọ̀ àwọn tó ń wò yẹn tọ́kọ́ náà wọ́n parapọ̀. Kíní kan o, Ṣèyí torí pé o fẹ́ fún wọn lówó ni o. Ó yá mo díẹ̀ wọn wípé kó o má fún wọn lówó tó bá fi lè ṣe campaign kí n kú. Wọn ò ní ṣe, wọn ò ní débẹ̀, ìkà ni wọ́n.